àwọn èèyàn wa tí wọ́n kó lọ lọ́yọ̀ọ́ ní Ọ̀yọ́ state l'Ógbómọ̀ṣọ́ ó ti gba bòmí yọ o. General Musa ti mú latest information jáde o. Ẹ jẹ́ àdébẹ̀. Bandits threatened to kill abducted Oyo pupils and teachers if troops move closer. Minister of Defense Christopher Musa. Nigeria's Minister of Defense Staff Christopher Musa has disclosed that the abductor of the Oyo school children threatened to kill all the victims if security forces attempted to move closer to their hideout, saying the criminals were using the children as bargaining chips to secure the release of some of their commanders in military custody. Explaining the delay in rescuing the abducted pupils, he said they have threatened that if we come any closer, they are going to kill all the kids. He added that the kidnappers believe holding the children for ransom could pressure the military into releasing some of their commanders. Musa also backed calls for tougher punishment for kidnappers, including the death penalty, saying there must be deterrence. The laws are soft, and that is why people take advantage. If they know once you commit an offense, there must be punishment. Let justice prevail. General Musa kan náà tí gbogbo wa mọ̀. Àwọn ni wọ́n mú latest jáde nínú information ṣé mo wí pé Mákindé ò sọ nǹkan kan nípa ọ̀rọ̀ yẹn. Ipe nǹkan tí wọ́n fẹ́ lélẹ̀ ibi tọ́rọ̀ dé dúró lélẹ̀. Ó kàn bọ́ síta ó ń release fídíò ẹ̀ ó fi yín lára balẹ̀. Ṣùgbọ́n General Musa ti jẹ́ kó yé wa wípé they were getting closer sí ibi tí wọ́n kó àwọn ọmọ yẹn sí nínú igbó Old Ọ̀yọ́ Park ńbẹ̀. Ṣùgbọ́n information tó tẹ̀ wọ́n lọ́wọ́ ni wípé tó bá mú ìgbésẹ̀ tó bá sún ẹsẹ̀ síwájú sí ibi tí wọ́n dé dúró yẹn, wọ́n máa pa gbogbo àwọn ọmọ yẹn pátápátá àti gbogbo teacher àti everybody. Wọ́n ní ìdí tó sì ṣe hold wọn ni wípé àwọn commander terrorist wọn ó wà ní custody àwọn military base, àwọn military. Wọ́n wá fẹ́ fi àwọn ọmọ yẹn àtàwọn teacher yẹn láti fi bargain kí military kan release àwọn commander terrorist kan tó release àwọn ọmọ yẹn. Ṣé rí ibi tí ọ̀rọ̀ ń lọ? Mákindé tó jẹ́ executive Ọ̀yọ́ state kò rí ìkọ̀kọ̀ sọ, kò ní information, kò ní anything. Hey, pékélé arúgbó jẹ gbèsè ta ni ó san pa. Àwa wí Mákindé wá gbé Tinubu sí under the bus, ó throw under the bus lọ́dọ̀ àwọn ọ̀tá ẹ̀. Ó ní èèyàn president of Nigeria o kò pé òun láti kí òun lórí àwọn ọmọ tí wọ́n kó bẹ́ẹ̀ ni wípé ó kàn bẹ́ẹ̀ ni kó ta lára. Àwọn àṣírí pọ̀ tí mo fẹ́ tú nínú fídíò yìí, mo fẹ́ kó farabalẹ̀ kó gbọ́ àlàyé mi ni o. Ṣé president ló máa kọ́kọ́ pè? Ṣé president ló máa pè ohun tí nǹkan ṣẹlẹ̀ ní territory ẹ̀ tó yẹ kó ti kọ́kọ́ mú tẹlifóònù? Ta ló yẹ kó kọ́kọ́ pè? Kì í ṣe president ló yẹ kọ́kọ́ pè pé president o nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ní territory ẹ̀ o kí federal kọ́ dẹ̀ mọ̀ bó ṣe máa bá ẹ dá sí i. Ṣùgbọ́n ò pé wọ́n ò fi lọ wọ́n ò ṣe níṣe wípé ọmọ Yorùbá jẹ́ ọ̀lẹ́jọ́ jẹ́ tó bá jẹ́ pé Haúsá àbí Southern àmì òun ló wà bí àti president, ṣé ìwà tí Mákindé wù òun ló máa wù? No now. Kí ló dé tó ṣe jẹ́ wípé àwa ara wa Yorùbá la máa ń gbógun tira wa, ṣùgbọ́n tó bá ti di àwọn elédè kejì a máa ṣe bí dìdìrìn lábẹ́ wọn. Ṣé ti rí nǹkan tí Mákindé ń ṣe? Ṣùgbọ́n Mákindé kí ọ̀rọ̀ ẹ̀ kó lè mọ̀ pé gbogbo aráàlú follow everything back to back. Bó o ṣe pé bàbá Tinubu tó lọ́jọ́ orí everything ló fi jù ẹ́ lọ. Tinubu ní àṣẹ láti scold ẹ tó bá ṣe bákan. Ṣé tọ́jú orí ni ká pè ní àbí kí ni ká pè? Kí ló fàrí fi orí burúkú gan? Okay. Lẹ́yìn pé president láti sọ fún wọn ṣebí a rí wọn tán rán Nuru Ribadu NSA tí wọ́n rán Gbajabiamila títí wọn àti gbogbo wọn tán lọ sí oríire bẹ̀. Ìbàjẹ́ wípé ó pọ́nra ẹ lé ni wọ́n á yà sọ́dọ̀ ẹ, wọ́n ò yà sọ́dọ̀ ẹ. Ẹ̀yìn ìgbà yẹn dẹ̀ ni wọ́n tún ti sẹ́ndì àwọn Nigeria Army tí wọ́n sẹ́ndì wọn lọ síbẹ̀. Ṣé ìwọ ló ń ṣe? Ẹni kí Mákindé bọ́ síta kó wá fún yín ní latest information nípa àwọn ọmọ yẹn. Kò ní nǹkan kan. Ṣùgbọ́n gbogbo nǹkan tí mò ń sọ tí ọ̀pọ̀lọpọ̀ yín sọ wípé irọ́ ni mò ń pa, ẹ wá wo fídíò kẹ wá wo confirmation òtítọ́, kẹ wá confirm wípé Mákindé àti Ganiju Ige Adams 5 and 6 ni wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ni wọn ò fẹ́ kí Ìgbòho kó lọ rescue àwọn ọmọ yẹn. Yes, máa bọ̀ wá gbọ́ àṣírí ẹnu ara ẹ̀ ló fi tú. So Ààrẹ Ọ̀nà Kakanfò ní lọ sógun kó pé kámẹ́rà lọ sógun tí ò tí ì parí ogun. Result nǹkan tí ààrẹ bá mú bọ̀ lógun ni kámẹ́rà gbé jáde. Ààrẹ ò dẹ̀ ní lọ máa fly drones, which is the secret part of intelligence report.
ó máa ṣó ẹ̀ fún àwọn ọ̀tá. Ààrẹ Ọ̀nà Kakanfò dẹ̀ níwà ní palace kó máa sọ pé a ti crack yìí o, ìlú báyìí lẹ́wà o, ìlú báyìí lẹ́wà, ìlú báyìí lẹ́wà o. Òun náà ń pè ní catastrophe on security strategy. Gbogbo breakthrough tá a ti ní láyé yìí, gbogbo breakthrough tá a ti ní láyé yìí, ẹ̀ ní rí wa tá a bá fẹ́ lọ sí operation yẹn, à ní record ẹ̀. Ọjọ́ tá a bá ti mú culprit yẹn àbí tá a bá liberate àwọn yẹn, òun la ṣe máa jẹ́ kí ẹ̀rí. Èyí tí ó ṣẹlẹ̀ lẹ́yìn Àmúọ̀dọ̀fin just 3 weeks ago, obìnrin ọgbọ̀n ṣe Yorùbá, àwọn Yíbò kan àti àwọn ará Kútọ́nù, àwọn ọgbìn, àwọn adẹ̀wọ̀ tínúra wọn ò dẹ̀ rìkọ́ọ̀dì nígbà tó wọnú rà yìí, nígbà tó ń liberate woman yẹn tó ń lọ tó rìkọ́ọ̀dì síta. Èyí àwọn gbogbo kọ́ta ti ṣe ìlú adáwọ̀ fẹ́ ṣe operation ká rìkọ́ọ̀dì because o bá rìkọ́ọ̀dì tó ti lọ ń pòsì ẹ̀ àwọn ọ̀tá tó bá ń pè bí tó ń gbé wọn dé tó bá gbé dé nugbó wọ́n bá rí pẹ̀tù pòsì pẹ̀tù close mọ́ àwọn wọn ti gbé wọn jìnnà. In the process you are putting the life of that person in danger. Àwọn tó ti mú yẹn tó ń bá rí pé ẹ ti ń gbé kíní ẹ sí mídíà àjò ẹ ti close mọ́ wọ́n lè pa wọ́n. Wọ́n lè pa wọ́n. Wọ́n lè fẹ́ kí gbogbo Yorùbá mọ̀ ilẹ̀ Yorùbá mọ̀ pé ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá wọ́n má ṣe wọ́n ṣe bà Yorùbá nation struggle jẹ́. Ẹ jẹ́ ká ṣòtítọ́. Wọ́n pariwo wọ́n pẹ́ nǹkan lẹ̀ pàtó bíjọ́ kejì tí local government ṣáà máa sọ pé wọ́n ti release àwọn yẹn. Ọlọ́pàá ti sọ pé wọ́n release àwọn yẹn. Àwọn tẹ́ ẹ sọ pé wọ́n ti release ní 2 weeks ago. Òun lọ́lọ́pàá ṣẹ̀ wá sọ pé àwọn làwọn release wọn o. Ibodò Ṣáádú ẹ̀mọ́ ní kíkọ́ ṣe dáadọ́ Ṣáádú wà tó ìgbìmọ̀ sípò tó. Ibodò Ṣáádú làwọn ti lọ dislodge àwọn terrorists yẹn táwọn fi gbà wọ́n jáde. O sínú gbogbo ya fọ́tò o record bó ṣe ń gbé jáde. A lè máa tọ́ra wa lórí ààbò ilẹ̀ Yorùbá. Nǹkan tẹ́lẹ̀ ò dẹ̀ fi ń tọ́ra mi jẹ ni pé èyí bá lè ṣe díẹ̀díẹ̀ máa ṣe. But tá a bá fẹ́ ṣiṣẹ́ ẹ̀ tá a bá fẹ́ kó tọ́ ni pé kí gbogbo àwọn ẹgbẹ́ tó wà lábẹ́ wa ká ṣiṣẹ́ pẹ̀lú ìjọba ó ní collaboration. Èkejì tí àwọn gómìnà bá gbà mo ń kọ́ ọ̀fù state police mo ti ń kọ́ ọ̀fù state police nsìn ó ti lé ní more than 20 something years mo ti ń kọ́ ọ̀fù kí ìjọba ṣe state police on restructure. Èmi state police yẹn ní National Assembly ti ṣe báyìí. Wọ́n ń ṣe díìlì ẹ̀ lọ́wọ́ ní gbogbo 36 states lọ́wọ́ báyìí. Kí president buwọ́ sí. Ní president bá ní buwọ́ sí kí state police bá ti wá ní tọ́ra wa jẹ mọ́. Ọpọlọ lẹ́yìn fi ń jagun nítorí pé gbogbo pé kárí mi. Àmọ̀tẹ́yìn bá tí OPC bá fẹ́ wọ gbólókè Ògùn àrí kó less than 2 to 3,000 people wọ́ bẹ̀yìn. Olórí ogun bá fẹ́ jagun. Mo gbọ́dọ̀ àgbì pẹ̀lú kábíyèsí Aláàfin. Mo gbọ́dọ̀ bá ọba Ọọ̀ni of Ifẹ̀ sọ̀rọ̀. Mo gbọ́dọ̀ bá àwọn aláṣẹ sọ̀rọ̀ kí tó wọ́n dà ọmọ ogun ilẹ̀ Yorùbá la pè é. Kí wá lọ kó 2,000 3,000 people wọnú igbó òkè òkun. Tí Gómìnà Mákindé ò fọwọ́ sí. Ṣé mọ̀ pé èèyàn ti kógun wọ̀lú láì jẹ́ kó lórí ìlú mọ̀ ni. Ṣùgbọ́n tẹ bá ṣiṣẹ́ pẹ̀lú gómìnà wọn ò ní impose kọfí ní ìsìn. Àìṣiṣẹ́ pẹ̀lú gómìnà ni gómìnà wò pé ta ló improve security architecture wẹ̀yì. Gbogbo strategy táwọn ti ń map láti lẹ̀ ẹni yìí máa ti ń dàrú mọ́ àwọn lọ́wọ́ pẹ̀lú fídíò tó ń ṣe pẹ̀lú nínú gbogbo plan ta ní. Bóyá wọ́n fẹ́ pay ransom ni àbáwọn ọlọ́pàá fẹ́ hit wọn ni ọgbọ́n ẹ̀ máa dàrú wọ́n ṣe declare coffee experience ni a ti mọ̀ pé ìjọba á ṣe irú ẹ̀ fún ẹ tó o bá collaborate nínú torí tó o bá lọ gba ṣáì mọ́ ìjọba lọ́wọ́ àwọn aráàlú á máa pariwo pé kán resign. If an individual organization bá ti ń ṣe iṣẹ́ security kí ló ń gbowó kí ló ń gba location fún kí làwọn sọ́ọ̀yìn ẹ̀ fún
kí ló campaign fún. So rival wà láàrin èèyàn àtijọba tó bá collaborate pẹ̀lú. Ó fẹ́ fún yín ní good example. Tí èèyàn bá jẹ́ landlord nulẹ̀ tó ẹ kò lónìí nulẹ̀, ìwọ ló gba gate man, ìwọ ló gba chef, ẹnìkan wá ní òun fẹ́ wọnú ilé ẹ, òun fẹ́ ṣọ́nú ilé ẹ láì gbàṣẹ lọ́wọ́ ẹ ló má gbà fún. Kò possible. Báwo àwọn ẹlòmíì tó sọ̀rọ̀ ní social media máa ní sórí àwọn ilé ìpínsá. Oyè Ààrẹ Ọ̀nà Kakanfò máa ń ṣe oyè kékeré tí máa lọ gùn sọ́wọ́ ìjọba. Tí mi ò ní bá ìjọba sọ̀rọ̀, tí máa lọ place wọn lọ́wọ́ tó wá fi mí gba star. Mi ò dé ọwọ́ tí mo wà yìí nítorí bí oríṣẹ́ ọ̀rẹ́ ìjọba tó wà lórí oyè. Àṣọ rẹ̀ wọ́n ò fẹ́ ń lò lóò dání. Ẹni tó ń fò káàkiri ọ̀rẹ́ ìjọba ni lọ́wọ́ gbogbo ọmọ. Ọmọ fúnra wọn lóògùn jẹ́ fúnra wọn ni. Tí n bá sọ wípé Gani àti Mákindé ń ṣiṣẹ́ papọ̀, ọ̀pọ̀lọpọ̀ yín máa ń rò pé àsọdùn ni. Òun gan fúnra lára á máa wò pé báwo ni gbogbo àwọn information yẹn ṣe ń dọ́wọ́ mi. Information pọ̀ ńlẹ̀ kí nǹkan má bàjẹ́ lèmi máa ń ṣe. Nínú nǹkan tí Gani sọ nínú fídíò yẹn, èwo ni àti ìsọtẹ́ tí ìgbọ̀n bẹ̀, ọ̀pọ̀lọpọ̀ yín á máa rò pé irọ́ ni. Ká lè mọ̀ wípé Gani Jigbe Adams ó ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Mákindé ká ti bẹ̀bẹ̀rẹ̀. Ó ní ìgbà tí Ìgbòho wọ inú igbó Old Ọ̀yọ́ Park tó wá súnmọ́ ibi tí àwọn abductor tó ń kó àwọn èèyàn wa látògbómọ̀ṣọ́ tó ń fẹ́ máa súnmọ́ bẹ̀, ó ní Mákindé tètè gbé kọ́fíù jáde. Kí ló wá tún sọ nítẹ̀síwájú? Ó ní nítorí wípé Mákindé èèyàn state governor wá wò wípé just commoner person kan ó ń bọ̀ wá outshine òun ní state òun, ó fẹ́ wá gboríyìn iṣẹ́ mọ́ òun lọ́wọ́. Àbó ògbọ́ lẹ́nu ẹ̀ bóyá kò tútù play kò gbọ́. Ṣé ráyè Mákindé? Ṣé rí bó ṣe ń fi ẹ̀mí àwọn aráàlú tó fi ń tafàlà? A ní kò ṣe kò jólúrè ṣe, ó dì gbọ́kọ́ lọ́wọ́ olúrè, ó dì gbàdá rẹ̀ ọmú kọ́gi. Láti ìgbà tó ti kó wọn lọ, ǹjẹ́ rí ẹni information kankan pàtó báyìí kó jáde látẹnu Mákindé? Mákindé ò ní information kankan. Kò ní information kankan. Èyí tí mo kà fún yín tí General Musa sọ yìí báyìí, Mákindé ò wà wé kò mọ̀ kankan torí kò bá federal ṣiṣẹ́ papọ̀. Ó ń dá ṣiṣẹ́ ní bó ṣe wà yẹn. Ẹ̀yin Ọ̀yọ́ state ẹ̀ tí mọ̀ wípé ó gọ̀dù lẹ́wà. Ṣùgbọ́n case anything bá ṣe yín bó ṣe wà yẹn, Mákindé ti dá dúró fún ìjọba ara ẹ̀, kò forí sí abẹ́ ìjọba bàbá Tinubu. Kò bá ìjọba bàbá Tinubu ṣe, ó ń bá ìjọba bàbá Tinubu yòdì àti Tinubu fúnra lára ẹ̀. Tí ó bá wá rí bẹ́ẹ̀, ó ní Mákindé ó rí wípé Ìgbòho fẹ́ outshine, ó fẹ́ gba shine, ó fẹ́ gba glory pé òun lòun máa release àwọn ọmọ yẹn, ó fẹ́ gbà mọ́ òun lára. Ó wá gbé kọ́fì jáde, òun ló mú tó fi wá gbé fídíò náà jáde. Tẹ́lẹ̀ má mọ̀ Gani ló máa pè é, wọ́n jọ ń ṣe meeting ni wípé ṣé o máa lọ́jú kalẹ̀ tó jẹ́ kó yí bàbá yẹn kó ṣe kinní kan. Just the same way tó fi lọ sọ́dọ̀ Aláàfin tó pòkọ ọ̀tẹ̀ tó pò fún bàbá Aláàfin, òun náà ló ṣe fún Mákindé. Ìpè Mákindé, Ìgbòho máa gba kinní yẹn mọ́ ẹ lọ́wọ́, wàá rí sí everybody àbádọ́nà Ìgbòho, everybody á máa praise kiri. Òun ló fún Mákindé ní idea yìí. Gbogbo idea tí bá wá sọ fún yín wípé gbogbo lẹ́tà tí àwọn terrorist kọ Miyetti Allah ní Ọ̀yọ́ àti everything tí Mákindé sọ nínú fídíò tó release, press release ọjọ́ mẹ́ta, wàá rí wípé iṣẹ́ ọwọ́ Gani Jigbe Adams mo dẹ̀ ti sọ nínú fídíò. Gbogbo ọ̀nà ló fi ń kógun ja Ìgbòho ní ìlú ẹ̀. Gani òun ṣọmọ Ọ̀yọ́ state o, Ìgbòho lọmọ Ọ̀yọ́ state o. Àwọn ọmọ Ọ̀yọ́ wá pé bíríkótó wọ́n wá bẹ̀rẹ̀ ọ̀tẹ̀, wọ́n wá dúró ti Gani lẹ́yìn against original ọmọ wọn tó ń promote wọn, tó ń gbórúkọ wọn ga. Àbí Gani jẹ́ Ìgbòho? Ọ̀yọ́ Aláàfin tó fi jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò, ìjọ́ wo lẹ ti rí tó ti jáde tó ní àmì generalismus of Yorùbá land tó wá oríyìn kan tó fi gbé fún Aláàfin of Ọ̀yọ́ àbí Ọ̀yọ́ Aláàfin tẹ́ fi jẹ́? No now, òun fi ń gba iyì ara ẹ̀ kiri. Ṣùgbọ́n Ìgbòho ó polongo yín torí tí gbogbo èèyàn tí ò mọ ibi tó ń pè ní Ìgbòho tó bá lọ sí orí Google, tó bá ń wá ibi tó wà located sí, wọ́n á mọ̀ wípé Ọ̀yọ́ state ni. Ìyẹn lẹ́yìn ọmọ Ọ̀yọ́ wá pé bíríkótó ẹ dúró sẹ́yìn àjèjì láti pa ọmọ bíbí inú yín. Èrò yín ó lè bà nìyẹn. Ẹ jẹ́ a máa continue back to the matter. Ó wá ní òun ò kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò tó máa kọ́kọ́ wọgbó, tó máa ṣe fídíò drone
lákọ̀ọ́kọ́ náà Gani ó ti gbọ́rọ̀ ẹ̀ parí o ẹ̀yin lẹ́ pè ní Sunday ehoro ṣì Sunday Adéyẹmọ Ìgbòho ni ó ti gbórun lójú ẹ o a ti fún ẹ ní fòkúfò tí ń fọ̀fọ̀kúfò torí tó bá padà lọ lísì sí gbogbo fídíò tó ṣe confirmation gbogbo ọ̀rọ̀ tí mo ti sọ most especially fídíò mi tí mo ti sọ nípa ẹ bó ṣe ṣiṣẹ́ pẹ̀lú Gani àti nǹkan tó ṣe ń gbógun ti Ìgbòho òun ló ṣe confirm ẹ. ẹ jọ̀ọ́ kí ló dé tí Ìgbòho ò gbé drone kí ló dé tó ń ṣó drone ṣebí ìwọ ló dá àwọn boys OPC síta tó ní content creator ni ọmọ ọlọ́mọdé fẹ́ proof fún wa wípé òun ṣe content creator àti wípé gan pàápàá ẹ jẹ́ ká lọ situation tó ń ṣẹlẹ̀ ní Iran lẹ́nu ọjọ́ mẹ́ta yìí US àti Israel wọ́n papọ̀ wọ́n hit Iran gbogbo wa la rí bí wọ́n ṣe ń send missiles yẹn tó ń lọ àfikún bí gbogbo àwọn building ní Iran bó ṣe catch fire àwọn ti Iran náà nígbà tó send sí Israel bó ṣe ń lọ báyìí wọ́n kámẹ́rà àbí wo ò rí ni a jẹ́ pé ò kì í wò nǹkan gidi òun wà nǹkan gidi nìyẹn o ó wà lórí Google bí gbogbo nǹkan tó ń send síra wọn bó ṣe ń lọ láwọn pé ó dé ìṣebí ní gbọ́dọ̀ wá bí ló ń bọ̀ tí wọ́n bá lo kámẹ́rà báwo ni gbogbo àgbáyé ṣe fẹ́ rí báwo ni gbogbo àgbáyé ṣe fẹ́ rí a jẹ́ wípé àsùnfọ́fọ́ní ti fọ́n ní Gani ti sùn nínú ẹ̀mí ó ti sùn nínú ara ṣáàdù ẹ̀ ló ń sọ̀rọ̀ ó ti wà outdated ó ti kó bí ilá ó ti gbó situation tó wà nílẹ̀ ajá àwòyí ló mehoro òwòyí lé ẹjẹ́ apá padà sínú Nàìjíríà wa gangan bí. ẹ jọ̀ọ́ ṣé ẹ kì í rí fídíò tí àwọn sójà wa níbi tí wọ́n ti ṣe tàtàtà ara wọn pẹ̀lú terrorist inú gbó ní northern part of Nigeria tí ìwà àtẹ̀mí á máa sọ pé so inú Nàìjíríà náà ló ti dojú ogun yìí báyìí ṣé Nàìjíríà náà lélẹ̀ tí wọ́n bá rìkọ́ọ̀dù ẹ̀ tó wọ́n bá gbé jáde báwo ni ìwà àtẹ̀mí ṣe fẹ́ rí. ó tún ní òun táwọn àtàwọn ọmọ òun bá fẹ́ lọ ṣiṣẹ́ àwọn ò kì í kọ́kọ́ ṣe fídíò wípé ẹ̀yin enemy ìjọba ìyá máa ń bọ̀ wá bá yín ìkíní kan máa ṣe kíní kan jẹ́ kí Ìgbòho ṣe bó ṣe ṣe tiẹ̀ kò jẹ́ dandan kó ṣe bí ìwọ ṣe mọ̀ ọ́ ṣe ìwọ tó dẹ̀ ló mọ̀ ọ́ ṣe gbogbo ọmọ kó o tó ajíire òríjìnà ọmọ ọkọ Yorùbá wọn ni kò bọ́ síta kó wá ṣe bó ṣe mọ̀ ọ́ ṣe ṣùgbọ́n ilẹ̀kùn mú ẹ lọ́wọ́ hàn bí ẹ dá bẹ́ẹ̀ èmi dára mo double challenge ẹ tó o bá tó Gani Yige Adams èmi yèyé dára kò wé akéde Oòduà 1 mo challenge ẹ Gani ó yá kó àwọn ọmọ ogun ẹ wọnú igbó lọ láì gbàṣẹ lọ́wọ́ gọ́vnà wọnú igbó lọ ìwọ̀nba tí Ìgbòho ṣe yẹn ó yá try kó lọ ṣe títì ẹ o mo double challenge ẹ wọ́n gbọ́ ọkùnrin tó ń sun rárá fọkùnrin ẹgbẹ́ akọ iṣẹ́ ló ṣe tí Ìgbòho ò bá ṣe àwọn ìwọ̀nba fídíò yẹn ṣe bí ìwà àtàwọn boys ẹ ti sọ fún pé content creator ni irọ́ ló pa ó dẹ̀ tún wá fi hàn kẹ́ lè mọ̀ pé òun ṣe content creator ó tún ti sọ di ọ̀ràn mọ́ra ẹ lọ́wọ́ káàsà ìlara yìí pọ̀ o kò wá tiẹ̀ jẹ́ kó mọ nǹkan tó yẹ láti sọ àtẹ̀yí tí ò yẹ láti sọ mọ́ ó tún ọ̀rọ̀ ẹnu ẹ wá wò sí ju àwọn boys ẹ tó dà sí ìgboro ṣé orílẹ̀ tó sọnù fídíò yìí aṣọ iye ara ẹ àfìgbà tó mú tó bọ́ mo dẹ̀ rí tó bọ́ aṣọ white ọrùn ara ẹ mo wá rí red lọ́rùn ẹ aṣọ red ló wọ̀ kiri tí jẹ́wọ́ fún ẹ nǹkan tí gbogbo àgbáyé rí lára ẹ nìyẹn ìwọ nìkan lórí rẹ pé òun white red òun nìkan ni wọ́n rí lára ẹ nínú ẹ̀mí tó bá try anything pẹ̀lú mi á backfire sórí ẹ ní ọ̀nà méje ní ìlọ́po méje don't try me. ó tún tẹ̀síwájú ó lẹ́ni tó bá máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn á kọ́kọ́ lọ gbàyè lọ́dọ̀ Aláàfin á tún lọ gbàyè lọ́dọ̀ Ọọ̀ni ṣé bó ti lọ sọ́dọ̀ Aláàfin ṣèbá Aláàfin ṣígun fún ẹ ó ṣe bẹ́ẹ̀ ó fi wọ́n gún lágídí bẹ́ẹ̀ ni pé ó gbọ́ nǹkan kan Aláàfin ní Gani àsìkò ti tó kó wọ́n gbó lọ ó kàn dé ní eléyìí ẹjọ́ òfàtàdánù ló ń rò kiri ẹ bá rí ẹ lọ́dọ̀ bàbá wa Ọọ̀ni rìṣà tó bá lọ padà wo fídíò yẹn wàá ríra ẹ ó rí pẹ̀sìn lókù tó ń ṣe káàkiri àgbáyé even gan brọ́dà wa tó jókòó tiẹ̀ tó fi sọ̀rọ̀ ọjọ́ ẹ ti sú ìgbà tó lọ sọ́dọ̀ bàbá Ọọ̀ni náà bàbá gan kọ́dẹ̀ ò ṣáàwí nǹkan tó fẹ́ wí kó máa bá tiẹ̀ lọ ẹ̀tẹ́ lókù tó wá ń tẹ́ káàkiri ayé bó ti ń tẹ́ lọ́wọ́ akọ ló ń tẹ́ lọ́wọ́ abo bó ti ń tẹ́ lọ́wọ́ ọmọdé ló ń tẹ́ lọ́wọ́ àgbà Gani ò tí ì mọ̀ wípé àsìkò ẹ ti tán nílẹ̀ Yorùbá ohun tí gbogbo Yorùbá ń sọ fún ẹ nìyẹn. ó tún wá tẹ̀síwájú ó ní nítorí ìgbà tí Ìgbòho fẹ́ wọnú igbó yẹn lọ tó fẹ́ lọ gba oríyìn ìgbà yẹn ni Mákindé gbé kọfí jáde ṣe bó ó ti confam ẹ bẹ́yìn
ìgbà tó bá wá paríparí ẹ̀ oníṣi Sunday Igboho ọ̀rẹ́ àwọn ètò ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ ni wọ́n ṣe bí wọn náà ti enjoy the same privilege sẹ́yìn ẹ bá wa pé Ganiyu Ige Adams sórí henceforth lórí ọ̀rọ̀ Igboho o mama gbogbo everything tó gùdù nínú ayé bó bá ṣe ń gbógun tì ló mama minus mi ìdẹ̀ ṣépè fún ẹ o nǹkan tí mo rí fún ẹ nínú ẹ̀mí ni o àwọn tó bá love ẹ kó sọ fẹ́ kó gbẹnu dúró the more tó bá lè kó ẹnu ẹ ní ìjánu lórí ọ̀rọ̀ Igboho kò sí mi jẹ́ kó má gbógun tì í òun ló yìí fi lè lórí nílẹ̀ Yorùbá torí mo ti sọ kíní fún ẹ mo ló máa le débi wípé kó tó bá máa fi lajú bẹ́ẹ̀ tó rò pé o sì lérò lẹ́yìn ìwọ nìkan ló ń dúró kó má wà frustrated kó má di wípé wàá lọ gbé nǹkan jẹ ó dẹ̀ ń ṣán oko yẹn sí àwọn tó bá súnmọ́ ẹ tó bá mọ̀ nǹkan tó máa hẹ́ǹdì ọ̀rọ̀ ẹni mò ń sọ fún ẹ yìí o Igboho ṣe é pa ayé àti ọ̀run dúró tì ní o lè máa ṣe fún àwọn kan kó ti ṣe fáwọn kan lórí Igboho kò lè ṣeé ṣe lọ sọ fún Mákindé pé 1 billion Mákindé ò lè rí nǹkan kan ṣe fún Igboho ó ti try gbogbo ọ̀nà ẹ̀ èyí tó kù láti sìn lọ títí wọ next year tó fi máa kúrò ńbẹ̀ tí ò bá jáwọ́ lórí ọ̀rọ̀ Igboho bẹ́ẹ̀ ó dẹ̀ fẹ́ jásẹ̀ ni kò yé mi ẹni orí dá orí ti dáná ẹ̀yin ọmọ Yorùbá ṣe rí àṣírí ṣe rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pé Ganiyu Ige Adams àti Mákindé àti àwọn terrorists Ọ̀yọ́ àwọn Miyetti Allah tó ṣe ṣiṣẹ́ papọ̀ lélẹ̀ gbogbo Fúlàní tẹ̀rí tó bọ́ síta Gumi tó bọ́ síta tó ní kán lọ wọ́n ní Igboho àti Fúlàní tó ń ṣe fídíò Gani ló wà brain behind everything gbà mí gbọ́ ó dẹ̀ gbà gbọ́ kò kàn mí ibẹ̀ ni kọ́kọ́ là ń lo ti mọ̀ tẹ̀lé mi. ìbá mi rìkọ́ọ̀dù kí ni wọ́n ẹ̀kẹ́ sọ fún Mákindé kó gbọ́ o ṣòkòtò kan lájọ wọ̀ yìí ìbàntẹ́ òkè tó máa tú òkèlì tó máa tú ẹni tó bá ti gbẹ̀yìn dání kó. I was the sole person that you saw in your election 4 years ago. Níbo náà ti wá dá àbádà sọ̀rọ̀ ọmọdé tó sọ pé òun máa tọ́nu ẹ̀ sí gbàgàdì. Àbádà aṣọ ṣèmí wọ́n dá sọ̀rọ̀ ẹ̀ kò lábádà oníṣẹ́ lè bẹ̀ kọ̀ǹbàtì sí gbàgàdì. Ẹ jọ sá o ẹgbẹ́ àwọn bàbá wọn ni jẹ́ o ẹ máa tàwọn àgàbù wọn jù mí lọ mo dẹ̀ respect wọn lájọ sí gómìnà. Wọ́n ti mú mi study dáadáa gbogbo ogun tó bá sọjọ́ gbé mo ré pa ẹni tí Buhari gbé mo ré pa ẹni ẹ̀kẹta tó máa ṣáàjì mi sí kóòtù ni mo ń lọ mú bọ̀ ni ó bá ti mọ̀ tó wá sọ fún ẹ o ṣùgbọ́n tó bá ti lè lọ forí kó jàkárí mọ̀ wò lá máa bẹ̀rù èyí o iṣẹ́ ayé la wà nínú ẹ̀ sá o má tọ́ mi o gbogbo ibi tó lọ nílọrin tó lọ ṣògùn nípa mi àwọn mẹ́rin tápátá torí mi ìfá òṣì kó tẹ́ kó kàbọ̀ nílọrin wọ́n rò pé mi ò mọ̀ ṣíọ̀ ẹjọ́ gbogbo ẹ̀kọ́ bí púpọ̀ fún Ondo State àwọn òwúlé dẹ́ẹ̀dẹ́ mẹ́ra họ ajagun ní o tó ra gbogbo ní mo já first tẹ̀lé ogun second tẹ̀lé ogun èmi rè báyìí o wọ́n rò pé máa lọ sí FCC mi ní padà dé kò sẹ́ni ológbò tó lọ lé ẹkùn tó pọ̀ ní akọni ni o ṣòkòtò lájọ wọ ìsá o ìbá mi rìkọ́ọ̀dù kí ni wọ́n ẹ̀kẹ́ sọ fún Mákindé kó gbọ́ o ṣòkòtò kan lájọ wọ yìí ìbàntẹ́ òkè tó máa tú òkèlì tó máa tú ẹni tó bá ti gbẹ̀yìn dání kó fọgbọ́n máa gbé o àwọn tó ti ṣògùn sí Mákindé ti pọ̀ kò jẹ́ kó gbọ́ tàwọn èèyàn tó ràn lọ́wọ́ mọ́ wọ́n ti kọ́kọ́ lọ ẹ̀. máa tàwọn Agagu is a very foremost leader a senior governor I was in their set amboromba ní ìṣẹ́gbẹ́ wọn sá o tó o bá ní ká nítumọ̀ mi lè gbàgbọ́ ti gómìnà mọ́ bọ́ mo lè tapá o lè sọ̀rọ̀ tó yẹ kó máa bàá lórúkọ jẹ́ kó ní rí nǹkan kan fi dé òní rògbò fi ṣe kó má lè wá mọ́tò ẹ̀ lọ́bẹ̀ sá o I have an audience in this country tó o bá ti kọjá yìí abẹ́rẹ́ ti sọ̀sọ́kùsọ nípa ẹ̀ abẹ́rẹ́ ti sọ̀tàn tí ò yẹ kó gbọ́dọ̀ yọ state ṣùgbọ́n gẹ́gẹ́ bí àgbàlagbà gbọ́dọ̀ túlé ká àgbàlagbà gbọ́dọ̀ jẹ́ sọ pé dandan wọn gbọ́dọ̀. mo wí náà bàbá Fáyọ̀ṣe ẹ ṣeun tẹ̀ là wá níyè ẹ ṣì wá lójú oògùn ló ń ṣiṣẹ́ ló ń dáhùn lára Mákindé mẹ́ọ̀ Fáyọ̀ṣe bàbá òṣòkò mọ́lẹ̀ kí ló dé tí Mr. Ayọ̀ Fáyọ̀ṣe tó wá tẹpí mọ́lẹ̀ lórí ọ̀rọ̀ Mákindé
ó lóun máa bá ẹ dé lásàjíǹde tóun ò bá bá ẹ kanlẹ̀ òun ò ní fi ẹ́ lẹ̀ tó já sí pé lẹ́yìn ìgbà tí tẹ́nà ẹ bá tún ní next year May ogun ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ I am very very sure 1000% sure wípé EFCC lẹ́tà ẹ̀ ń dúró already wọ́n ti draft lẹ́tà ẹ̀ already wọ́n ti draft lẹ́tà ẹ̀ already ayé ó dojú ẹ̀ Mákindé so ogun ló ń dún lára ìgbà tó tẹ̀ tí ń dé àkàrà Mákindé tí Mákindé fúnra lára ẹ̀ tó finú fídọ̀ tó lọ ń jẹ́ àkàrà òkú ara ẹ̀ ìgbà ẹni mo ti mọ̀ pé wàhálà ti ṣẹlẹ̀ wàhálà ò ti wá ṣẹlẹ̀ báyìí abẹ́yìn ò gbọ́ gbogbo àṣírí tí Mákindé ń tú ni so àwọn Christian mẹ́ta lọ́kan ló ń ṣiṣẹ́ lára ẹ̀ báyìí àwọn aláàfáà ní Ọ̀yọ́ state ẹ̀yin ará Ọ̀yọ́ ìwàhálà yín pọ̀ gan ni o wọ́n láwọn àwọn aláàfáà wọ́n ti fi tírà gba ẹ̀ nífun àwọn ológun ẹ̀yin tọ̀yọ́ eriwo yàyàgbó ẹ ti sàsí o wọ́n tún wá paríparí ẹ̀ wọ́n ní wọ́n ti fi aleluya yí orí àti iyì fún Mákindé nítorí ẹ̀ ní gbogbo ọ̀rọ̀ òṣèyẹ mọ́ ti dojúrú bí ẹsẹ̀ tẹ́lọ̀ mìíràn tí ó bá wá rí bẹ́ẹ̀ tí wọ́n bá máa fi aleluya kan ti fi yí fún Mákindé kí Mákindé má mọ̀ nǹkan tó ń ṣe mọ́ kí Gani máa sọ wípé Mákindé mọ̀ọ́mọ̀ kò fẹ́ kí anybody kó gba oríyìn pé wọ́n rìlíìsì àwọn tí wọ́n kó látògbómọ̀ṣọ́ ọmọ ọdún méjì ọmọ kọ́kọ́ tí wúmà yẹn pọ̀ sẹ́yìn wá bẹ́ẹ̀ o wọ́n ti gé orí Mr. Oyedoko o so nítorí wípé o ò fẹ́ kí anybody wá gboríyìn òun ló ṣe pé bàbá Tinubu sí nítorí o ò fẹ́ kí anybody wá gboríyìn Chief Sunday Adéyẹmọ Ìgbòho tó rédì láti fàyàrọ àtàwọn bọ́ìsẹ̀ o ò fẹ́ kó lọ gbà wọ́n sílẹ̀ torí o ò fẹ́ kó gboríyìn mọ́ ẹ lọ́wọ́ okay ìwọ tó wá fẹ́ gboríyìn ó yá ibo nọ̀rọ̀ dé dúró Mákindé bọ́ síta wá fún wa ní latest information ẹ̀yin ọmọ Ọ̀yọ́ state ṣe ti rí ẹ ti wà ní oh God go for big bad thing bẹ́ẹ̀ ṣe wà yẹn ẹ̀ tí mọ̀ wípé inú ewu ni gbogbo yín wà tó jẹ́ sí wípé tí àwọn terrorists bá ṣíjú sí Ọ̀yọ́ state lẹ́ni kọ́ wá máa kó yín lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀ kọ́ máa attack yín back to back Mákindé ò ní gbà kí anybody kan wá support yín òun fúnra lára ẹ̀ ó fẹ́ gboríyìn kò dẹ̀ ní nǹkan kan tó fẹ́ ṣe ṣẹ̀ráyé tó jẹ́ sí wípé àwọn tí wọ́n lọ kólógbòmọ̀ṣọ́ tó sì wà ní ọ́ndẹ̀ àwọn pípù yẹn Mákindé ló ń jẹ́ kó sì máa wà ń bẹ̀ títí dìsín torí kò fẹ́ kẹ́nibọ̀dì rescue wọn òun ló fẹ́ rescue wọn òun ló fẹ́ gboríyìn ìtìsẹ̀bọ̀ oríyìn wọ́n ti gé orí Mr. Oyedokun kò dẹ̀ ro tàwọn ọmọ kókó tó wà ń bẹ̀ tó bá jẹ́ pé ọmọ Mákindé wà ń bẹ̀ nǹkan ẹ wo situation tó ṣẹlẹ̀ ní Ọ̀jọ́ ọmọ Yorùbá 5 òun ni wọ́n náà tẹpa àwa wí tán àwọn ọmọ Ọ̀yọ́ wọ́n bínú tán wọ́n fárígá ẹ̀yin kan tún wá dìde lọ́yọ̀ọ́ ẹ̀ ń kàmú wọn dáhùn mí ní kẹ́ má kàmú wọn dáhùn bọ̀ mo rò wípé àsìkò ti tó ọmọ Yorùbá ẹ jí ẹ má sùn mọ́ kí lè tiẹ̀ lórí burúkú gan mo ti sọ nínú fídíò mi kò sí ọjọ́ tí mo rí tí ìran ọmọ kóòtù àjíire Yorùbá tó ń gbé ní north tí wọ́n kọ́ sí any kiosk ńbẹ̀ kò sí ọjọ́ tí òríjìnà ọmọ kan kóòtù àjíire Yorùbá tó ń gbé ní south east àbí south south tí wọ́n kọ̀ sí wàhálà kankan débi tá à ń gbariwo wọn pé àwọn ọmọ Yorùbá community náà dá wàhálà lẹ̀ kí ló dé tí nọ́dẹ́nà àti ọmọ Yíbò àti south south everybody gbogbo ẹ̀yà tó máa fìyà jẹ wá lórí ilẹ̀ wa tí ẹ̀yin àgbàgbà máa di wá lọ́wọ́ mú bá gbọ́dọ̀ ṣe kankan enough is enough ẹ̀yin àgbàgbà yẹ lọ ṣọ́ ara yín o níbi tí ọ̀rọ̀ dé dúró nísìnyí tí àgbà tí ò bá kẹhùn sọ̀rọ̀ lásìkò yìí ó máa kẹtọ sáré lọ́wọ́ wa ká tó kọjú sí àwọn tó kù tó wá fọwọ́ gbá wa lórí mọ́lẹ̀ nílẹ̀ Yorùbá àsìkò ìjìyà ẹ̀yin àgbàgbà ti súnmọ́ ẹ̀yin àgbàgbà tẹ́ bá rí tí àwọn other tribe tí wọ́n ṣe bí olórí burúkú fáwọn Yorùbá tí àgbàgbà yẹn bọ́ síta tó sọ wípé tẹ́ wá dì wá lọ́wọ́ mú tí èèyàn ọmọ Yorùbá ò bá lè mú àgbàlagbà yẹn kẹ́ fi parọ́ kò ránṣẹ́ sáwọn tó kù ajẹ́pọ̀kù sọ́wọ́ yín ẹ̀yin àgbà ìkà ẹ wà bẹ́ẹ̀ àwọn àjèjì other tribe wọ́n máa balẹ̀ Yorùbá jẹ́ wọ́n máa pa àwọn ọmọ Yorùbá lórí ilẹ̀ bàbá wa ṣùgbọ́n àwa ọmọ agbósí yín lẹ́nu àbàyín lójú jẹ́ gbogbo every other area tá à ń gbé kò sí ọjọ́ kan tó ń gbé ìròyìn ìbàjẹ́ kan wá wípé àwọn ọmọ yín tó jẹ́ Yorùbá community lọ́dọ̀ wọ́n ní wọ́n lára abẹ́gbọ́n ni no now wọ́n wá máa wá sí ilẹ̀ wa wọ́n máa ṣoríṣiríṣi fún wa bẹ́ẹ̀ ẹ máa dì wá lọ́wọ́ mú kí ni gbogbo orí burúkú gan ibẹ̀ ní kankan láàlọ́ dára èyí tí mo fẹ́ gbé wọlé yìí ó lẹ́tìkẹ́ ní o wáwò. àbòkí ti jógùn gbé o orílẹ̀-èdè dá wà ìkọ́lọ̀ sábà bàṣírí wa ó mọ̀ ṣàlékún oore fún wa ká mọ̀ rówó ra dátà tí ẹ̀ bá ti ní dátà kò sí róònù mọ́ ọlọ́mọdé alápá tẹ́ńṣọ̀n jẹ́jẹ́ lológun gbogbo ẹ̀sẹ̀ kùlé tí ń tapó lé lórí àbòkí oníbólà àbòkí oní iron condemn ó ti bọ̀ bẹ́ẹ̀ ó gbógun ológun
ẹ̀yẹ wo. Ogo thief Ogun. Aboki kí ló di. Wetin you thief? Ogun. Aboki wetin you thief? Ogun. Wetin you thief? Ogun. Aboki leave all your content, go thief Ogun. Oh Jesus! Ipò wa fi Ògùn mọ́lẹ̀ tó gbóògùn lóògùn. Everybody dey craze for this country. Everybody dey craze. Everybody dey craze. What is this now? Aboki leave all your content, go thief Juju. Aboki kí ló dé. Nigeria my Kó ló fẹ́ ta Ògùn sí torí Ọlọ́run ẹgbà mi yóò lọ ta Ògùn fáwọn aláyọ̀ǹkọ̀ dẹ̀ fún níláyé o. Ọmọ ìyá mi náà bá di irin Aboki ó jẹ ọgbẹ́ o. Ọ̀rọ̀ Nàìjíríà ti wá fẹ́ tojú sú mi bí tá a bá dé. Àwọn scavenger, àwọn rotten iron, à ń ṣàgolo, à ń ṣàbọ̀ ayọ̀, à ń ṣà gbogbo rotten iron. Ẹ tún lọ gbé òòṣà. Wàhálà dé. Ẹ jọ̀ọ́, èèyàn tó lòòṣà, ẹ fún lóúnjẹ ni, báwo náà ṣe rí gbé? Kò dùn, kò dá lérú. Nǹkan ti ṣe. Gbogbo ẹ ti wọnú ara. Ẹ jọ̀ọ́, tá bá sọ fún yín ẹ ní gbọ́. Ìjọba Nàìjíríà, gbogbo ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá ṣẹ̀ráyé, gbogbo ọmọ kọ́wọ́ tó àjíire ṣe rí ibi tá bára wa. Wọ́n ń ṣàbọ̀ ayọ̀ tó ń jò, wọ́n ń kó gbogbo irin, wọ́n ṣa irin ṣa gbogbo orí burúkú kiri ilẹ̀. Ẹ jọ̀ọ́ kí ló tún kàn? Ẹ jọ̀ọ́ ṣé òòṣà yẹn ó jọ iron ni? Ṣé ó jọ abọ́ ayọ̀ tó ń jò ni? Ṣé ó jọ iron tó ti bàjẹ́ tó ti rọ́tì ni? Báwo ló yẹ gbé? Ṣé ó ti mọ nǹkan tí wọ́n ń ta sí lórí tó máa fi easy fún láti gbé? Kí ló tí ò gan mọ́ bẹ́ẹ̀? Ó dẹ̀ gbé successfully ìbò dára wọ́n mú. Kò tí ì gbé jìnnà. Ẹ wo ẹ dúrọ́pù kọ́mẹ́ǹtì yín sábẹ́ comment section. Ẹ wo ọ̀rọ̀ Nàìjíríà gan fẹ́ máa tójú súyọ̀ bẹ́ẹ̀ yóò tẹ̀ tí wọ́n fẹ́ súyọ̀. Orúkọ tèmi ò yí padà, Yẹ̀yẹ́ Dára kò owó èkókókó ni mò ń jẹ́. Ṣé o ti bá mi subscribe? Tó o bá ti subscribe, kí ló gain? Kí ni gain ni?